ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ẹ̀ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ẹ̀ fi ń gbọ́ wá kò ní di èwo la tún mú wá fọ́tò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ṣé lóòótọ́ ni kọmíṣánná ọlọ́pàá Ọ̀ṣun ń hùwà kò kàn mí sí rògbòdìyàn òṣèlú àti ètò ààbò tó mẹ́hẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ohun tá a mọ̀ nípa rẹ̀ rèé ẹ mọ̀ tẹ́tí ẹ wá gbọ́ àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga gbogbo eléyìí tó wà nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa pawọ́pọ̀ ṣe ìfi ẹ̀hónú hàn lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ àti rògbòdìyàn òṣèlú tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ìwọ́de náà tó dá lórí ẹ̀sùn tí wọ́n fi kan kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gatan pé kò kọbi ara sí ọ̀rọ̀ ètò ààbò àti ọ̀rọ̀ àwọn jàǹdùkú olóṣèlú tí wọ́n ń yìnbọn káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun tí ẹ kò bá gbàgbé pé lọ́sẹ̀ tó kọjá ní àwọn jàǹdùkú àwọn olóṣèlú yìnbọn káàkiri ìlú Owódé Ẹdẹ àti Òṣogbo tí eléyìí sì mú kí ọ̀pọ̀ èèyàn kó farapa nínú ìkọlù náà fọ́nrán kan tó ti gba orí ẹ̀rọ ayélujára pa báyìí ṣàfihàn bí ọba Jimoh Ọlánìpẹ̀kun àtàọjà tí ìlú Òṣogbo ṣe pariwo síta pé àwọn agbẹnipa ṣe ìkọlù sí ààfin òun o tí wọ́n sì ń yìnbọn lákọ kábíyèsí ní títí di àkókò yìí ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun kò tí ì rí ẹnìkankan mọ́ nínú gbogbo àwọn tó ń ṣiṣẹ́ láabi yìí eléyìí ló mú kí àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà nílùú Òṣogbo dìde o láti ṣe ìwọ́de lọ́jọ́ ajé nínú ọ̀rọ̀ rẹ̀ Wálé Balógun tó jẹ́ ọ̀kan lára àwọn olùwọ́de náà ní ohun tí ó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí gba àmójútó ní kíákíá kì í ṣe ohun tí èèyàn lè máa mú gẹ́gẹ́ bí ohun tí kò tiẹ̀ tó nǹkan kan rárá Balógun níbi ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gatan ṣe dákẹ́ sí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lásìkò yìí ọmọ kù díẹ̀ káàtó ó wá rọ ọ̀gá ọlọ́pàá Nàìjíríà wípé kó gbé Ibrahim Gatan lọ sí ìpínlẹ̀ míì látàrí bí ó ṣe kọ etí ikún sí gbogbo rògbòdìyàn tó ń lọ nípínlẹ̀ Ọ̀ṣun báyìí Olówù Emmanuel ọ̀kan lára àwọn ọ̀dọ́ tó ṣàlàyé síwájú sí pé aráàlú nílò ètò ààbò fún ẹ̀mí àti dúkìá pàápàá àwọn akẹ́kọ̀ọ́ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi dé eléyìí tó ga jùlọ nípínlẹ̀ Ọ̀ṣun Emmanuel fi kún ọ̀rọ̀ rẹ̀ pé bí ọ̀pọ̀ ẹ̀mí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ń ṣòfò ní gbogbo ìgbà lórí ìjà òṣèlú ń jẹ́ kí ẹ̀rù máa bá àwọn ọ̀dọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ó wá rọ ìjọba àpapọ̀ àti ọ̀gá ọlọ́pàá pátápátá ní orílẹ̀-èdè Nàìjíríà láti dá sí ọ̀rọ̀ àwọn jàǹdùkú tó ń da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú báyìí irọ́ ńlá mọ̀ ní gbogbo ohun tí wọ́n mọ̀ ń pa mọ́ mi ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló mà ti sọ̀rọ̀ jáde báyìí o ẹ̀wẹ̀ ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gatan ti sọ pé kò sí òtítọ́ kankan nínú gbogbo ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù àti àwọn ọ̀dọ́ tó ṣe ìwọ́de fi kan òun kò mọ̀ sí òótọ́ kankan ń bẹ̀ rárá Gatan ní òun ti sí òun takuntakun láì fi igbá kan bọ̀ kan nínú àti pé ọ̀pọ̀ àwọn afurasí jàǹdùkú àti ajínigbé lọ́wọ́ ọlọ́pàá ti tẹ̀ o tí wọ́n sì ti wà ní àtìmọ́lé báyìí irọ́ tó jìnnà sóòótọ́ ó ní gbogbo ohun tí gómìnà Adeleke Adémọ́lá àti àwọn ọ̀dọ́ tó ṣe ìwọ́de nípínlẹ̀ Ọ̀ṣun ń sọ ipò òun ṣe àtìlẹ́yìn fáwọn ẹgbẹ́ òṣèlú kò sí ẹgbẹ́ òṣèlú kankan tí mò ń ṣègbè lẹ́yìn rẹ̀ o mò ń ṣiṣẹ́ mi láti jẹ́ kí àlàáfíà jọba nípínlẹ̀ Ọ̀ṣun kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ló sọ bẹ́ẹ̀ ọ̀gá ọlọ́pàá náà wá rọ gbogbo àwọn olóṣèlú láti kọ́wọ́ ọmọ wọn bọ́sọ́ o lákòókò yìí pàápàá jùlọ tí ètò ìdìbò ti ń súnmọ́lé nípínlẹ̀ Ọ̀ṣun ó tún kìlọ̀ pé kò gbọdọ̀ sí àwọn tí yóò máa lo àwọn jàǹdùkú láti da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú Gatan wá fi gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́kàn balẹ̀ pé ètò ààbò kò ní mẹ́hẹ̀ mọ́ o àti pé gbogbo àwọn tí yóò ń da ìlú rú ni wọn yóò fi páńpẹ́ òfin gbé. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa dá sí ìròyìn yìí ẹ máa bá wa pín ká ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí ẹ ṣeun a máa lóore o bẹ́ẹ̀ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gbúdù èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. Ó ti dá
ni. bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. a retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ní gbogbo ẹ̀ gbogbo aláyé. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.